Ǹjẹ́ o mọ̀ wípé àrùn kan ń bẹ tó lágbára ju kánsà lọ? Ǹjẹ́ o gbàgbọ́ pẹ̀lú mi wípé àìsàn kan ń bẹ tó ń gbẹ̀mí èèyàn lójoojúmọ́ tó ju kánsà lọ? Bá mi wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Tó bá wò ó dé ìparí, ó mọ̀ lónìí wípé kánsà nǹkan ló yẹ ká máa bẹ̀rù jù nínú gbogbo àìsàn àti àrùn tí ń bẹ lágbàáyé. Ní kété tí àrùn jẹjẹrẹ tí wọ́n ń pè ní kánsà pa gbajúgbajà òṣèré tíátà kan, mílíọ̀nù gbé mílíọ̀nù pa àwọn ọmọ Nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ sí wá oríṣiríṣi nǹkan nípa kánsà lórí íńtánẹ́ẹ̀tì lójoojúmọ́. Bí ọ̀pọ̀lọpọ̀ ṣe bẹ̀rẹ̀ sí ṣèwádìí pé kí ló ń fa kánsà, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń ṣèwádìí oògùn tí wọ́n lè lò fún kánsà gan. Mo fẹ́ fi àsìkò dá yín lójú wípé ohun tó pani tó ju kánsà lọ wà o. Bó tiẹ̀ ṣe pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀, wọn ò gbà, wọn ò sì rò pé irú nǹkan bẹ́ẹ̀ lè máa ṣàkóbá fún àlàáfíà àti ẹ̀mí ọmọ ènìyàn nílé ayé tá a wà yìí. Kí n tó máa bọ́rọ̀ mi bọ̀, ẹ jẹ́ kí n mú dá yín lójú wípé tí wọ́n bá sọ pé èèyàn ní kánsà, kò túmọ̀ sí pé onítọ̀hún ti gbọjọ́ kú. Èmi ò sì jiyàn, ń takò wípé àwọn ìtọ́jú abẹ́lé pẹ̀lú ewé àtegbò ó lè wo àìsàn káìsàn kankan nílé ayé. Bó tiẹ̀ jẹ́ wípé àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ń ṣèwádìí nípa oògùn, wọn ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ ní pàtó pé kinní kan bẹ tó lè tán àìsàn àbí àrùn tí wọ́n ń pè ní àrùn jẹjẹrẹ tí à ń pè ní kánsà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, mo fẹ́ mú dá yín lójú lónìí wípé ìbẹ̀rù bójó gan ó ti ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí yàrá kó tó di pé ìdájọ́ kú gan dé. Kánsà lágbára ní tòótọ́, ṣùgbọ́n ìbẹ̀rù pé ikú ti dé ó ń lágbára tó sì ń ṣàkóbá fún ẹ̀mí ọmọ ènìyàn ju kánsà lọ. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń wádìí lórí pé kí ló ń fà á tí kánsà fi ń múyàn, ó lè fẹsẹ̀ múlẹ̀, ó lè jọ bẹ́ẹ̀, ó lè má jọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn onímọ̀ ìṣègùn nípa òyìnbó sọ wípé kò tí ì sí nǹkan pàtó tá lè sọ pé ó fa kánsà. Ọ̀rẹ́ mi, bàbá mi, ìyàwó mi, olólùfẹ́ mi, ẹ̀yin mọ̀mọ́ wa, ẹ má jẹ́ kí ikú pa wá kó tó di pé ikú dé. Ìmọ̀ràn tèmi mú wá fún yín lónìí ni pé kẹ́ ẹ gbé ìbẹ̀rù sẹ́yìn, kẹ́ ẹ máa jẹun tó dáa, ẹ máa mú nǹkan tó dáa, ẹ gbìyànjú kẹ́ ẹ máa jẹ èso dáadáa, kẹ́ ẹ sì máa ṣeré ìdárayá. Tó bá ti kíyèsí pé àrùn kan, àìsàn kan àbí ara rẹ kò ṣe dáadáa bíi ti tẹ́lẹ̀ mọ́, má fira rẹ ṣeré, gba ilé ìwòsàn lọ kí wọ́n bọ́ ṣe àyẹ̀wò fínífíní irú nǹkan tí ń ṣe ọ́. Nítorí ìwádìí tó dájú ti fi yé wa pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n padà discover pé àrùn kánsà ní dà wọ́n láàmú, ó ti wà lára wọn tipẹ́, wọn ò kàn tètè kíyèsí ni. Ìmọ̀ràn mi rèé, ẹ gbàgbé tó ń jẹ́ kánsà lọ́kàn ara yín, ẹ fọkàn yín sọ́dọ̀ Ọlọ́run Elédùmarè. Ẹ má jẹ́ kí ìbẹ̀rù kó pa yín kó tó di pé ikú dé. Ìbẹ̀rù lágbára ju kánsà lọ, ìbẹ̀rù ń pààyàn ju kánsà lọ, ìbẹ̀rù ń ṣàkóbá fún ẹ̀mí ọmọ ènìyàn ju kánsà gan lọ. Bashiru James Fagbamila Adisare, wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo ẹ̀yin tẹ́ ní làákàyè ń pè ní Gudugudu Onibante Oro. Mo kàn ní kí n lásìkò yìí láti sọ fún yín ni o, ẹnikẹ́ni tó bá sọ pé ó ní kánsà kò túmọ̀ sí pé ó ti bọjọ́ kú o. Kẹ́sì rí dájú pé gbogbo ìgbà tẹ́ bá ti kíyèsí pé nǹkan kan ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara yín tó yàtọ̀ sí bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀, kẹ́ ẹ gba ilé ìwòsàn tó pójú òṣùwọ̀n lọ kán lè bá yín ṣe àyẹ̀wò ara yín fínífíní. Kẹ́sì má tẹ̀lé oògùn àbí tó bá ní kẹ́ máa lò. Má kú kíkú ó tó dé. Gúdúgúdú ń pariwo, má fi bẹ̀rù para rẹ sílẹ̀. Mò ń ké, mò ń pariwo. Ìbẹ̀rù ń pààyàn ju kánsà lọ o. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ ti follow page mi, tẹ́ ẹ ń tẹ̀lé mi, mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan o. Ṣùgbọ́n èèyàn tẹ́ ẹ ti follow, ẹ ṣe bẹ́ẹ̀ ní ìsinyìí, ẹ follow page mi ká lè bá láǹfààní àti máa gbádùn ara wa dáadáa sí i. Ẹ má gbàgbé láti share fídíò yìí, ẹ kọ́mẹ̀ntì sábẹ́ rẹ̀, kẹ́ sì bá fi àmì ìfẹ́ hàn, kẹ́ ẹ lọ́ọ̀fù, kẹ́ ẹ láìkì rẹ̀. Lágbára Ọlọ́run Elédùmarè, ikú òjijì ò ní pa yín tọmọtọmọ, àrùn kárùn ò ní wọnú ìdílé yín, bẹ́ẹ̀ ẹ ò ní kábàámọ̀ bẹ́ẹ̀ ṣe wálé ayé. Ẹ ṣé gan, mo dúpẹ́ o, ẹ ṣé gan.